ẹ̀yin olólùfẹ́ mi nínú Àkọ́ TV ẹ kújọ́ méjì mẹ́ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹ máa ń gbádùn ọ̀rọ̀ ẹ̀gbọ́n wa ń kú wa tá a mú wáyé tí mo fẹ́ play fún yín lẹ́ni yìí. Alhaji Tiri Alamuleda gẹ́gẹ́ gbogbo a ṣe mọ̀ pé wọ́n ṣe birthday lẹ́nu bíi ijọ́ mélòó kan yìí ní ìlú Ìbàdàn tí wọ́n dẹ̀ launch album. So ọ̀gá ńlá Fuji bá wa sí àgbà ìjọba tí wọ́n wí wọ́n wà níbẹ̀ ṣùgbọ́n àwọn wúyewúye wá ṣẹlẹ̀ wípé ṣé àwọn wà tí Paso wù ń bẹ ẹ̀ dà ṣé bó ṣe yẹ kí Paso rìnrìn ẹ̀ nìyẹn ṣé kí ni ẹ̀ ò dàbí pópó fẹ́ kù díẹ̀ káàtó mo fẹ́ kẹ́yìn náà bá wa ẹ jẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí kájọ gbọ́rọ̀ yẹn yẹ̀ wò ṣé bó ṣe yẹ kó rí nìyẹn àwọn èèyàn kùn gan bọ̀ àwọn kan sọ pé kò ní mí ní bó ṣe yẹ kó wà náà nìyẹn ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ like ẹ bá mi share ẹ comment ẹ ṣé gan ayọ̀ yín ò ní dìbànújẹ́ ẹ yẹ kájọ. mo ń gbọ́ program èèyàn kan lórí social media sìn ẹni launching tí Alamuleda ṣe ní Ìbàdàn àti birthday party tí Alhaji Alabi Pasuma wá síbẹ̀ ẹni ẹ sọ pé kí ló dé tí Pasuma ò lọ sí ọ̀dọ̀ Táyé Currency kí ló dé tí kò ya ọ̀dọ̀ Táyé Currency nìbàdàn before kó tó wá síbẹ̀ yẹn àbí kí lẹ́yìn ìgbà tán kúrò bẹ́ẹ̀ mi ò rò pé point wà nù yẹn. Nǹkan tó yẹ kí Pasuma ṣe in fairness to him ló ti ṣe láàrin Táyé Currency àti Alamuleda. Pasuma ò lè para wọn in fairness to him. Àmọ́ ó ní bọ́n ṣe máa ń manage irú nǹkan bẹ́ẹ̀. Mi ò rí Pasuma dálẹ́bi o nǹkan tó yẹ kí bàbá ṣe lórí ọmọ bí Alamuleda ṣe rí sí Pasuma ó ní tí Pasuma wá sí Ìbàdàn tí Pasuma wá ṣe yẹn bí ó yẹ kó yọ ọ̀dọ̀ Alhaji Táyé Currency yẹn it's non-issue. Àmọ́ mo ní àmọ̀ràn tí màá gbà Alamuleda. Mi ò really ṣe fídíò fún Alamuleda rí mo wá ń ṣe lè and I promise you this is going to be the first and the last video tí màá ṣe fún ẹ tí màá fi gbà ẹ́ nímọ̀ràn ni o torí pé àbúrò wa ló jẹ́ ládùúgbò tí màá gbà ẹ́ nímọ̀ràn. Alamuleda ó ní mo bá lọ́rọ̀ o Yorùbá ní tó bá kọ wájú síyàn èèyàn máa ń ta tó bá kọ̀yìn síyàn wàá jìn lọ́fà tó bá kù wọ nìkan wàá tún èrò ara ẹ̀ pa. Mo mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwọ àti Táyé Currency o mo mọ̀ mo dẹ̀ ní full details ẹ̀ lọ́wọ́. Ọlọ́run ò rán Currency sí ẹ Ọlọ́run ò rán sí ẹ nìyẹn. Àìmọye ọmọ ìyá èèyàn ọmọ bàbá èèyàn tó yẹ kéèyàn ti ara ẹ̀ dìde tọ́lọ́run ò dẹ̀ ní rán síyàn. Ṣó mọ̀ pé ìyẹn ò ní ní kó kúrò lọ́mọ ìyá ẹ̀ ìyẹn ò dẹ̀ ní kó kúrò lọ́mọ bàbá ẹ̀. Ìwọ wàá kàn rọra fi irú èèyàn bẹ́ẹ̀ yẹn sáàyè ẹ̀. Ọlọ́run dẹ̀ tún lè gbórí ẹ sókè ju irú èèyàn bẹ́ẹ̀ yẹn lọ tó jẹ́ pé ìwọ ni wàá tún ṣe dáadáa fáwọn ọmọ ẹ̀. Alamuleda ò need wisdom. Tíjì bá ń jà ìjì ńlá tó bá ń jà tí atẹ́gùn burúkú bá ń fẹ́ wá tí ó bá ń fẹ́ ìdọ̀tí tó ń fẹ́ eruku ẹni tó bá gbọ́n èèyàn ń bá ìjì ṣagídí o ó máa kọ́kọ́ fi ara pamọ́ kí ọwọ́ ìjì yẹn lọlẹ̀ kó ṣètò wa máa bá tiẹ̀ lọ. Èèyàn ń bá ìjì ṣagídí o. Alamuleda ògo ẹ ṣe bẹ̀rẹ̀ sí ń tàn ní ògo ẹ kò dẹ̀ ní wọ́ọ̀kùn àmọ́ o need wisdom. Paso bá yín gbé Ìbàdàn based Fuji musician yẹn Ìbàdàn based Fuji musician ó ní Alhaji Táyé Currency. Gbogbo olórin tó jẹ́ Ìbàdàn based pàápàá jùlọ tọ́jú ní Fuji tó ń jẹ́ Ìbàdàn based ni o
wọ́n bí èèyàn Ìbàdàn túmọ̀ sí pé Ìbàdàn base o tó jẹ́ pé wọ́n ń gbé Ìbàdàn, wọ́n ń kọ ọ̀pọ̀lọpọ̀ orin wọn nìbàdàn, wọ́n gba show nìbàdàn 24/7 tó ń jẹ́ Ìbàdàn base. Kò tíì sí olórin kankan tó dé level ti Taye Currency dé o. Kò sí onífújì kankan tó jẹ́ Ìbàdàn base tó dé level ti Taye Currency dé. Ọlọ́run á jẹ́ kó dé level yẹn, Ọlọ́run á jẹ́ kó ju level yẹn lọ. Obesere is not an Ibadan based Fuji musician. Bàbá wa Agbájélọlá Barrister wọ́n ń ṣèbàdàn base o, ọmọ Ìbàdàn ni wọ́n. Òṣùpá gan bó ṣe ń wò Òṣùpá yẹn kíngíkíngí wọ́n ń ṣe Ìbàdàn based Fuji musician o, ọmọ Ìbàdàn ni wọ́n. But Taye Currency wọ Ìbàdàn base ni wọ́n. Ṣé wá rí ní Ìbàdàn ní èní ilé ni? Má ti kẹ́ anybody tán ẹ o, tìrí lẹ́dà. Ọlọ́run ni màá ṣàánú fún ẹni tí ó wù mí láti ṣàánú fún. Ẹni ò bá jọ dọ́kọ̀, kò bá jẹ́ onírọ́, kò bá jẹ́ ẹni tó ń ṣèké, Ọlọ́run ni àní máa ṣàánú fún ẹni tó wù mí láti ṣàánú fún. Currency dá o, Currency ò dá o. Ní Ìbàdàn ní èní eléni tó bá ń dárúkọ Ìbàdàn based Fuji musician, gbogbo jókà yẹn, all the cards ọwọ́ Taye Currency ló wà. I repeat, all the cards, the kings, the queen, the joker, gbogbo cards yẹn presently mi ò mọ ilẹ̀ tó máa mọ̀ là ọwọ́ Taye Currency ló wà. Kò sí nǹkan tẹ́jọ́ ń fà. Ìwọ gẹ́gẹ́ bí àbúrò sí Taye Currency tí o lè apply wisdom. Ṣọ́ra gidi tó ń ṣe yẹn, trust me, nípasẹ̀ ìwà tó ti bù sí ẹ, tó bá ti ń rántí tó ń dùn ẹ́ tó sì ń jẹ́ kọ́kàn ẹ lè yẹn, ìwọ ni wàá lose at the end of the day. Apply wisdom. Pasuma ò lẹ́bi kankan. Pasuma dẹ̀ ti wà láàrin olólùfẹ́ méjì because ní táwọn èèyàn kan ń sọ rákàkiri ìjà tó wà láàrin Pasuma àti Taye Currency ó ti yanjú tán yányán. Kò dẹ̀ síbi tí Pasuma máa ti Taye Currency sí. Tẹ bá wá dúró sí Ìbàdàn, kò sí show tó lè máa gbà. Ó ti jìnnà sí Taye Currency o presently ní Ìbàdàn yẹn o. Mi ò sọ bò mí o. Gbogbo cards pátápátá when it comes to Fuji music ọwọ́ Taye Currency ló wà. You need to calm down till you let down. Calm down. Calm down and I promise you, apply wisdom. The sky is gonna be your starting point, not even your limit. You have the potentials. You have the charisma. You have the tenacity. Calm down. Calm down. Fẹ́ tó yẹ kó calm down fún. Kí wọ́n lè ráyè dé ibi tó lọ ni. Mi ò lè sọ tó bá kúrò Ìbàdàn tó bá lọ dúró sẹ́kọ̀ọ́. Ní Ìbàdàn of today o. Taye Currency ni o. Ìwọ náà make waves ẹ o. Good, we'll make waves ẹ. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó reach potential. But take it gẹ́gẹ́ bí ẹni pé ọmọ Ìbàdàn kan náà ni wá, bí ẹni tẹ́gbọ́n èèyàn, bí ẹni pé ọmọ ìyá kan náà ni wá, bí ẹni pé mò ń advice ẹ, bí ẹni pé ìyá kan náà ló jọ bí wa. Take this advice. Calm down, apply wisdom. O lè bá Taye Currency figagbága Ìbàdàn. Mi ò mọ bò mí ò, ojú tèmi ò tó bò mí ò. Ó jìnnà sí bí sọ́mọ̀ yìí jìnnà sílẹ̀ ni o. I'm telling you, calm down. Happy birthday to you. Long life and prosperity. Tiri lẹ́dà. Launching of album ẹ, Ọlọ́run á jẹ́ kó bàjẹ́, Ọlọ́run á jẹ́ kó bówó. Wọ́n náà rí tiẹ̀ ṣe o. Inshallah.